Fọwọ́ agbára tó fi gbé bàbá lọ láró. Fọwọ́ agbára tó fi gbé Akande lẹ́yìn o. Fọwọ́ agbára tó fi tìtakùn ti Jésù. Fọwọ́ agbára gbé ayé mi dìde. Ọwọ́ agbára Ọlọ́run dé láti tú àwọn òǹdè sílẹ̀, láti gbàlà, láti wòsàn àti láti fà ó dìde kúrò nínú ipò òṣì, àgàn, àìní, àìríṣe àti àìlè dá nǹkan rẹ̀ ṣe. Nínú ìpàdé àdúrà tó gbóná girigiri tákòrí rẹ̀ ń jẹ́ ọwọ́ agbára rẹ̀, His mighty hand, nínú ìjọ Temple of Fire Miracle Ministry aka Takuti Jésù tó wà ní nọ́mbà 2223 ìlú Yemi Street, Yaba, Ondo City, níbi tí Ọlọ́run ti ń lo ikọ̀ rẹ̀ Prophet James Àyànfẹ́ Ayọ̀délé Fábẹ́kú láti fàdúrà fógun ayé rẹ̀ tútù. Pàdé bàbá wa wòlíì Prophet James Àyànfẹ́ Ayọ̀délé lórí ìkànnì KAFTAN TV Yoruba, Startimes channel 132 DTT tàbí 482 DTH ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láago 6 ìrọ̀lẹ́. Fún àlàyé ẹ pè sórí 08034738793. Ọwọ́ agbára rẹ̀ ti ìjọ Temple of Fire and Miracle Ministry tọ̀sẹ̀ yìí yóò tún lágbára jù. Tọ́ ẹ kú ilé, ẹ fi pẹ́ fún Olúwa nítorí tó ṣe, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Alámọ̀ tó mọ̀ pín ayé gbogbo wa, ọba mi òkè tárúgbò sọdẹ̀lẹ̀ kábíyèsí ogun fókọ̀ rẹ̀ lónìí. Ọ̀rá ǹjẹ́ ní ó kọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ẹ̀dá ni mo fi ń kí wa káàbọ̀ lónìí, tí mo sì fi ń gun orí àtẹ tuntun ní ètò yìí tá a pè àkórí rẹ̀ ní ọwọ́ agbára rẹ̀, eléyìí tí ìjọ wa Temple of Fire and Miracle Ministry Takuti Jésù tún ṣe agbátẹrù fún, tá a fi kalẹ̀ sí nàmbà 2123 ládùúgbò ìlú Yẹmí, èyí ò ní Yaba, Ondo City Nàìjíríà. Bẹ́ẹ̀ ni nínú ìkẹrẹ láṣẹ kí ni la kalẹ̀ sí. Ẹ rí i pé orí ètò ìdájọ́ máa ń gbàdúrà bàbá wòlíì ọmọ ajọ́ ìrírí àgbáyé ni ìyẹn bàbá Prophet James Àyànfẹ́ Ayọ̀délé tí gbogbo yín ń pè ní bàbá ọwọ́ agbára rẹ̀. Ẹ wo ẹ má jẹ́ ń fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀, bàbá ti wà ń kalẹ̀ pẹ̀lú mi lónìí ní yàrá agbára yìí láti tún fún wa ní ọ̀rọ̀ tòní gẹ́gẹ́ bí ìṣe wọn. Ó dá agbára ètùtù ní ẹ jẹ́ ká ṣe kí ni, ẹ jẹ́ ká gbé agbára ètùtù nígbà ká sì máa bẹ̀rẹ̀ tó yìí ńlóní pẹ̀rẹ́ gẹ́gẹ́ bí àtúnkùn tó yìí. Èmi máa pé ẹni lóhùn mi ò jọ mi o, ẹni jọ mi kò sì lóhùn mi, ọ̀tọ̀ lójú ẹ má fi wọn wéra wọn torí wọn jọra wọn. Ologunde Micheal ló kọ mi tí gbogbo yín ń pè ní Mike Wonder. Ẹ kú kalẹ̀, ẹ kú ìsinmi òní, ẹ sì kú àyè bẹ̀. Ẹ jẹ́ kí n lọ kìlọ̀ bàbá padà dé, bàbá wòlíì àmà gbé wọn wọlé. Amójú ẹ̀rọ mi oyè lókè lọ́hùn, ọwọ́ rẹ̀ amúlélé àpàdàbọ̀ ẹ̀ mọ́ ìkú mò ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn níbẹ̀ nínú ìgbèkùn tí ó sì mọ ọ̀nà àbáyọ ti dé báyìí o. Jésù lọ̀nà àbáyọ. Ọwọ́ agbára tó fi gbé bàbá lọ láró. Ọwọ́ agbára tó fi gbé Akande lẹ́yìn o. Ọwọ́ agbára tó fi tìtakùn ti Jésù. Ọwọ́ agbára gbé ayé mi dìde. Lálẹ́ ni náà tó ní òkú rẹ̀ ò ní kú sáré. Ẹni ó ti di ọjà lọ. Ẹyin ní òkú. Ẹyin ní ẹ̀mẹ̀rẹ̀. Ẹyin ní ẹ̀mẹ̀rẹ̀. Ẹyin ní ẹ̀mẹ̀rẹ̀. Máa bọ̀ wá sínú ìpàdé àdúrà tó ń wáyé ní gbogbo ọjọ́ Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ tákòrí rẹ̀ jẹ́ ọwọ́ agbára rẹ̀. Ṣebí ọwọ́ agbára Ọlọ́run ló fi mú ọmọ Ísírẹ́lì jáde kúrò lóko ẹrú Íjíbítì. Ìwọ náà wà nírìírí agbára ńlá yìí nínú ìpàdé àdúrà gbogbo ọjọ́ Wednesday tó ń wáyé láago 9 àárọ̀ sí 12 ọ̀sán nínú gbọ̀ngàn ìjọ Temple of Fire and Miracle Ministry tá a mọ̀ sí Takuti Jésù tó wà ní 22/23 ìlú Yemi Street, Yaba nílùú Ondo. Kí n lóko ẹrú àbí ìgbèkùn tó wà, ìgbèkùn ẹ̀rọ ọmọ bíi ni àbí àìrá láàánú. Ìgbèkùn àìsàn ni tàbí ti àlákàlà, àmúbọ̀ ni tàbí àìní. Jésù ṣetán láti mú ọ jáde o. Ìwọ náà máa bọ̀. Prophet James Àyànfẹ́ Ayọ̀délé ni alákòóso gbogbogbò. Ọlọ́run á sì lò wọ́n láti gbàdúrà fún ọ, ó sì gba ìtúsílẹ̀. Jésù ni Olúwa. Ọlọ́run Prophet James Àyànfẹ́, Ọlọ́run Takuti Jésù Ayọ̀délé o. Fọwọ́ agbára gbé ayé mi sókè o. Fọwọ́ agbára wá tún ayé mi ṣe. Fọwọ́ agbára tó fi gbé bàbá lọ láró. Ìwọ ló yẹ, ìwọ ló yẹ,
ìwọ ló yẹ láti gba ògo. láyé wa Ìwọ ló yẹ. Bàbá ìwọ ló yẹ. ìwọ ló yẹ o. Ìwọ ló yẹ láti gba ògo. You are worthy. You are worthy, oh Lord. You are worthy. You are worthy, Lord. You are worthy to be glorified. You are worthy, you are worthy. You are worthy. You are worthy to be glorified. Ògo ni fún Olúwa Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Mo tún wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Olúwa Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Ọlọ́run alágbára, Ọlọ́run ayérayé. Gbogbo ìyìn, ògo àtọ́lá ni fún yín. Ọba tó mú wa rí ọjọ́ ìsinmi ọ̀tun lónìí láyọ̀ àtàlàáfíà. Àgbé òṣùbà ràǹbàdẹ̀ fún ẹ̀yin ọ̀run, Olúwa gba ọpẹ́ wa. Àmín. Bàbá bọ́rọ̀ yín ṣe ń jáde sí gbogbo ọkàn, sí gbogbo ojú, káàkiri gbogbo àgbáyé. Ọ̀rọ̀ tòní, Olúwa fi iná dáhùn. Àmín. Olúwa jẹ́ ó jiyàn. Àmín. Ìyanu àgbáyé, Olúwa yọ̀ǹda rẹ̀. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí i. Ohun àkọ́kọ́ tí mo fẹ́ kó o ṣe lónìí ó ní pé ìjọ tilẹ̀ ti dúpẹ́ lénìí. Ìjọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, wàá wá ṣe báyìí. Wàá wá sọ fún Ọlọ́run ní ìgbà méje pé Olúwa ò ṣe o, ó yá o. Olúwa ò ṣe o, 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 Olúwa ò ṣe o. Kí ló fà á tó fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run? Torí pé Ọlọ́run ò ní àfiwé. Ọba tó ń pa ọ́ mọ́, ọba tó ń ṣọ́ ẹ, ọba tó ń dáàbò bò ọ́, ọpẹ́ ló ń yẹ rẹ̀. Nígbà tí Ọlọ́run bá mi sọ ọ̀rọ̀ ńlá yìí wípé ògo tó ń ké, mo jókòó mo ṣe àṣàrò. Olúwa báwo lògo ṣe fẹ́ ké? Olúwa wá ṣe àwọn àlàyé àwọn kankan fún mi nípa tí ọ̀pọ̀lọpọ̀ ní ayé ti gba síbi oúnjẹ wọn, ọ̀pọ̀lọpọ̀ láyé ti gba abọ́ oúnjẹ wọn, ọ̀pọ̀lọpọ̀ lókùnkùn ti dojú ìrìn àjò iṣẹ́ wọn ti dàrú. Olúwa wá sọ fún mi pé ẹ sọ fún gbogbo ènìyàn wípé ògo ènìyàn á máa ké, ògo ènìyàn á máa fọhùn, ògo ènìyàn á máa káàkiri gbogbo àgbáyé. Torí náà ní wákàtí yìí gbogbo olùgbọ́ tó ń gbọ́ mi, ògo rẹ gbọ́dọ̀ ké o. Lẹ́yìn àdúrà tòní, lẹ́yìn ìwàásù tèmi, mo gbàdúrà ògo rẹ tó dúró lójú kan lórúkọ Jésù, Ọlọ́run á mú ògo rẹ ké. Àmín. Mo ń kà nínú ìwé Luke chapter 22 ẹja wo ẹsẹ̀ kan péré verse 37 kí ló sọ níbẹ̀. Nítorí mo wí fún yín pé. Mo wí fún yín pé. Èyí tí a ti kọ̀wé rẹ̀. Èyí tí a kọ̀wé rẹ̀. Kò lè ṣe kí ó má ṣẹ lára mi. Èyí tí a kọ̀wé rẹ̀ kò lè ṣe kó má ṣẹ lára rẹ̀. Màmá tó ń wò mí, bàbá tó ń wò mí, Ọlọ́run ràn án lọ́wọ́. Ọlọ́run fún ọ ní ọmọ. Ọlọ́run ó lo ipá rẹ̀ láti rèsì àwọn ọmọ yẹn. Àwọn ọmọ yẹn ti dé ìpele kan láyé. Àwọn ayé ń wò wọ́n níbi gíga. Ó yẹ kó gbàdúrà. Ó yẹ kó bẹ Ọlọ́run tì wọ́n wípé èyí tí a kọ mọ́ wọn ó gbọ́dọ̀ ṣẹ lára wọn. Èyí tí a kọ mọ́ ìwọ gbọgbọ màmá tó ń gbọ́ mi, ìwọ bàbá tó ń gbọ́ mi, èyí tí a kọ mọ́ ẹ, ògo tí ó ń ké yẹn ó gbọ́dọ̀ fọhùn lórúkọ Jésù. Dandan ni kó rí bẹ́ẹ̀. Àmín. Mo ní dandan ni kó rí bẹ́ẹ̀. Àmín. Arán mi níṣẹ́ sí ọ o wípé ògo mẹ́ta ló wà sà. Mẹ́tẹ̀ẹ̀ta ni kó tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́. Nínú àkọ́kọ́ wọ́n pe àkọ́kọ́ ní ògo ibojì, ògo ibojì. Ìkejì ògo tí a daṣọ bò, ògo tí ayé daṣọ bò. Ìkẹta ni ògo tó ń ké, ògo tó ń ké, àtògo ibojì, àtògo tí a daṣọ bò, àtògo tó ń ké. Mi ní lọ sí kínní àti kejì, ṣùgbọ́n ìkẹta òun ni mo fẹ́ ṣiṣẹ́ lé lórílẹ̀ ní ògo tó ń ké. Mò ń kà nínú ìwé Jòhánù orí 9. Ẹja wo láti ẹsẹ̀ ìkíní kákọ̀ mú díẹ̀ ká lè fi sọ̀rọ̀. Yes. Bí ó sì ti ń kọjá lọ, ó rí ọkùnrin kan tí ó fọ́jú láti ìgbà ìbí rẹ̀ wá. Yes. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bi léèrè wípé olùkọ́ni ta ni dẹ́ṣẹ̀. Ta lẹni tó dẹ́ṣẹ̀. Ọkùnrin tàbí àwọn òbí rẹ̀. Ṣé ọkùnrin ni tàbí àwọn màmá tó bí. Tí a fi bí ilé afọ́jú. Ṣé òun ló fà á la fi bí láfọ́jú. Jésù dáhùn pé kì í ṣe nítorí kí ọkùnrin yìí dẹ́ṣẹ̀. Yes. Tàbí àwọn òbí rẹ̀. Ṣùgbọ́n kí a lè fi iṣẹ́ Ọlọ́run hàn lára rẹ̀. Kí a lè fi iṣẹ́ Ọlọ́run hàn lára rẹ̀ la fi bí ọkùnrin ní afọ́jú. Ká lè fi iṣẹ́ Ọlọ́run hàn ẹja kàṣíwájú. Yes.
èmi kò lè ṣe aláìṣe iṣẹ́ ẹni tí ó rán mi. Yes. nígbà tí í ṣe ọ̀sán òru ń bọ̀. òru ń bọ̀. nígbà tí ẹnikẹ́ni kò lè ṣe iṣẹ́. hallelujah. hallelujah. gbọ́ ọ̀rọ̀ yìí Jésù olùgbàlà àfiwé ló fi ṣe ó gbé kalẹ̀ ọkùnrin kan wà tá a bí ní afọ́jú àwọn ọmọ yìí wọ́n tọ̀ wá pé bàbá ṣé ọkùnrin ló ṣẹ̀ tàbí bàbá tàbí màmá ẹ̀ Jésù ní kì í ṣe òun ló ṣẹ̀ àkàmọ́mọ́ gbé kalẹ̀ ká lè fi iṣẹ́ Ọlọ́run hàn lára rẹ̀ iṣẹ́ Ọlọ́run wà lára ẹ̀ màmá tó gbọ́ mi a fẹ́ fi ògo Ọlọ́run hàn lára ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní ayé ti dè lókun ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀tá ti fi àìsàn burúkú sínú àgọ́ ara rẹ̀ ẹlòmíràn wàhálà tó ń ba òun ní fibroid níbí ṣé Ọlọ́run ló fi síbẹ̀ no ìwọ̀n yẹn wà níbẹ̀ fún ìdààmú fún ìdojúkọ fún wàhálà torí náà Ọlọ́run ṣetán láti já gbogbo ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí ayé dè mọ́ ọ lára Ọlọ́run ṣetán láti já gbogbo ogun ènìyàn gbogbo ọwọ́ ayé nínú ìrìn àjò rẹ òun ni Ọlọ́run fi ní kí n bá ọ sọ̀rọ̀ nípa ògo tó ń ké ògo tó ń ké nínú ìwé Jòhánù yẹn orí 5 ẹjá wo orí 5 yẹn ẹjá wo Jòhánù orí 5 nǹkan kan ṣẹlẹ̀ ní ẹsẹ̀ 5 yes verse 5 yes. ọkùnrin kan sì wà níbẹ̀. tún gbọ́ ọkùnrin kan tún wà níbẹ̀. ẹni tí ó ní àìlera. eléyìí náà ní àìlera. lé ọdún méjìdínlógójì. ọdún méjìdínlógójì. bí Jésù ti rí i ní ìdùbúlẹ̀. tí ó sì súnmọ́ pé. ó pẹ́ tí ó ti wà níbẹ̀. ó ti pẹ́ tó ti wà níbẹ̀ sà. ó wí fún un pé ìwọ fẹ́ kí a mú ọ lára dá bí. ṣó fẹ́ kí n mú ẹ lára dá bí màá gbọ́. Jésù olùgbàlà ló béèrè lọ́wọ́ ẹ̀ ṣó fẹ́ kí n mú ọ lára dá bí gbóhùn tó sọ. abirùn náà sì dá lóhùn pé. abirùn yẹn dáhùn wípé. ọ̀gbẹ́ni. ẹ̀rí wàhálà yẹn ti yí sí ọpọlọ ẹ̀ kò jẹ́ kó dá Jésù olùgbàlà mọ̀ ọ̀gbẹ́ni Mr. Yes. èmi kò lé ẹni. mi ò lé ènìyàn. tí ìbá gbé mi sínú adágún. nígbà tí mo bá rú omi náà. tí mo bá ti rú omi náà. nígbà tí wọ́n bá rú omi náà. bí èmi bá ti ń bọ̀ wá. tí mo bá ti ń bọ̀ wá. ẹlòmíràn á sọ̀kalẹ̀ sínú rẹ̀ ṣáájú mi. Jésù wí fún un pé dìde bí àkéte rẹ kí o sì máa rìn. ògo rẹ̀ á ké lẹ́yìn àdúrà tèmi lórúkọ Jésù. mo ní ògo rẹ̀ á fọ̀hún. ògo rẹ̀ á bú jáde. màmá tó ń gbọ́ mi kì í ṣe ìrìn àjò tó ń rìn yẹn ọ̀tá ló mọ̀ ọ́n mọ̀ sí ọ bẹ́ẹ̀ ìrìn àjò tó ń rìn débi tí gbogbo ẹ̀ ti dojú dé yìí Olúwa ní kí n sọ fún ẹ pé òun fẹ́ ràn ọ́ lọ́wọ́ òun fẹ́ ṣiṣẹ́ agbára nínú ayé rẹ̀ gbọ́ gbogbo ohun tí ayé sọ pé òun lè dà láyé nípasẹ̀ Kristi Jésù Ọlọ́run fẹ́ sọ ọ́ dà á ti ṣe àjíǹde Jésù olùgbàlà ti ṣe parí kí ló kù ó yẹ kí ògo rẹ̀ ó ké ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ìdè ọ̀pọ̀lọpọ̀ ló nílò ìtúsílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ní gbólóhùn ọ̀rọ̀ ló nílò ọ̀rọ̀ wòlíì ló nílò kan sọ sínú ayé rẹ̀ kí ayé rẹ̀ bẹ́ẹ̀ sì gba ìtúsílẹ̀ kí iṣẹ́ rẹ̀ gba ìtúsílẹ̀ kí ìrìn àjò rẹ̀ gba ìtúsílẹ̀ ṣùgbọ́n ó jókòó lójú kan ń wòran ìrìn àjò yìí àsìkò ti tó láti kí ìwọ fúnra rẹ̀ kó mọ ohun tí a dá mọ́ nínú ìwé Jòhánù orí 4 ìwé Jòhánù yẹn orí 4 ẹ jẹ́ ká kó wo verse 38 John chapter 4:38. mo rán yín lọ kórè ohun tí ẹ kò ṣiṣẹ́ lé lórí. mo rán yín lọ kórè ohun tí ẹ ò ṣiṣẹ́ lé lórí. àwọn ẹlòmíràn ti ṣiṣẹ́. yes. ẹ̀yin sì wọ inú iṣẹ́ wọn lọ. Ọlọ́run ní ìran rere fún ayé rẹ Ọlọ́run ní iṣẹ́ rere tó fẹ́ ràn ògo rẹ kì í ṣògo tó ń tọrọ ògo rẹ kì í ṣògo tó ń ṣẹrú ògo rẹ ògo tó ń kéni fún ìyanu fún ìbújáde iṣẹ́ agbára Ọlọ́run nínú ayé rẹ gbọ́ gbogbo olùgbọ́ tó ń gbọ́ mi lónìí aràn mi sí ọ ní o obìnrin onísun ẹ̀jẹ̀ ó rò ó ní ọkàn ara rẹ̀ ó kàn máa rò nínú apá ara rẹ̀ wípé bàbá tó ń lọ yìí wòlíì àgbáyé yìí ẹ̀jẹ̀ lọ fọwọ́ tọ́ ìṣẹ́tí aṣọ rẹ̀ bíbélì sọ wípé ní kété tó fọwọ́ tọ́ ìṣẹ́tí aṣọ Jésù Kristi ìsun ẹ̀jẹ̀ dá Jésù olùgbàlà láàrin ọgọ́rọ̀ ènìyàn ó mọ̀ pé agbára kan jáde lára wọn ó ń bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀yìn ní olùkọ́ni pẹ̀lú gbogbo ogunlọ́gbọ̀n àwọn èèyàn tó ń tẹ̀lé ọ bóò ló ṣe mọ̀ àfìgbà tóbìnrin já síta pé Olúwa èmi ni torí náà bàbá mi ní kí n sọ fún ẹ pé ìyanu ńlá kan á wọnú ayé rẹ lónìí. àmín. mo ní ìyanu ńlá kan á wọnú iṣẹ́ rẹ lónìí. abọ́ oúnjẹ rẹ tó wà lọ́wọ́ òkùnkùn Ọlọ́run fẹ́ gbà kúrò níbẹ̀. ṣíbí tó fi ń jẹun tó wà lọ́wọ́ ọ̀tá Ọlọ́run fẹ́ gbà jáde. Ọlọ́run fẹ́ fún ọ ní ìyanu ńlá. Ọlọ́run fẹ́ yọ̀ǹda ohun tí ayé ti gbà lọ Ọlọ́run fẹ́ dá padà. ògo àwọn ọmọ yẹn Ọlọ́run fẹ́ gbé sókè. ògo ìwọ bàbá Ọlọ́run fẹ́ gbé ọ sókè. ìgbé o ti mọ Jésù ní Olúwa àti olùgbàlà rẹ. tó o bá mọ Jésù Kristi báwo ògo ti fẹ́ ké láì mọ Jésù Kristi àwọn apanilẹ́kọ̀ọ́jà yé ẹ̀dá àwọn ènìyàn fòkùnkùn sójú
wọ́n máa ń bòkó jẹ́ o wọ́n máa ń gbògbó mì wọ́n máa ń gbògbó pamọ́ àwọn ayé a máa so ògo mọ́lẹ̀ àwọn ènìyàn máa dé ògo lọ́kùn àwọn ènìyàn máa fi ògo jìyà àwọn ènìyàn máa fi ògo ráre àwọn ènìyàn máa dojúkọ ògo gbọ́ Jésù olùgbàlà òun ni kọ́kọ́rọ́ tó ń ṣí òun ni kọ́kọ́rọ́ tó ń tì ìjọ ti ní Jésù nínú ayé rẹ̀ olùgbọ́ mi tó ń gbọ́ mi ṣé o ti mọ Jésù Kristi gẹ́gẹ́ bí ọba àwọn ọba èyí tó ń gbé ògo sókè èyí tí ń jẹ́ kó ògo ké tí ń jẹ́ kó ògo dún òun ni mo mú tọ̀ wá inú ilé tó ti ń gbọ́ mi lónìí Jésù olùgbàlà ó wà lẹ́nu ọ̀nà lẹ̀kùn ó ń kan lẹ̀kùn ṣó fẹ́ ṣí lẹ̀kùn yẹn tó bá dẹ̀ ti ṣí ògo bẹ̀rẹ̀ sí ń bú jáde lórúkọ Jésù ògo rẹ̀ ò ní relẹ̀ mo ní ògo rẹ̀ ò ní relẹ̀ mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run Olódùmarè mo ní ògo rẹ̀ ò ní relẹ̀ mo ń kà nínú ìwé Jòhánù yẹn nínú ìwé Jòhánù orí 4 ẹ já wo verse 44 ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nínú Bíbélì bẹ́ẹ̀ yes. nítorí Jésù ti ká lára rẹ̀. Jésù olùgbàlà ti ká lára rẹ̀. tí a jẹ́rìí wípé. èyí tí a jẹ́rìí rẹ̀ wípé. wòlíì kì í ní ọlá nínú ilé. wòlíì kì í lọ́lá nínú ilé rẹ̀. nílé òun ti ká lára rẹ̀. nítorí náà nígbà tí ó dé Gálílì. nígbà tó dé Gálílì. àwọn ará Gálílì gbà á. wọ́n gbà á. nítorí tí wọ́n ti rí ohun gbogbo tí ó ti ṣe. wọ́n gba Jésù olùgbàlà gbọ́. àwọn ará Gálílì gbà á. màmá nínú ilé yẹn ṣó fẹ́ gbà á. màmá bàbá tó ń gbọ́ mi yẹn ṣó fẹ́ gbà á. ó yẹ kó gba Jésù ìkẹyìn ayédè kan wọ́n gbà á yes. nítorí ohun gbogbo tí ó ti ṣe. ohun gbogbo tó ti ṣe. ní Jerúsálẹ́mù. ní Jerúsálẹ́mù. nígbà àjọ. nígbà àjọ yes. nítorí àwọn tìkálára wọn lọ sí àjọ pẹ̀lú. yes. bẹ́ẹ̀ ni Jésù tún wá ní Kánà ti Gálílì. yes. níbi tí ó gbé sọ omi di ọtí wáìnì. hallelujah. hallelujah. ìpè jáde sí ọ láti kó gba Jésù olùgbàlà láti kó mẹni tí Jésù ṣe láti kó di Jésù olùgbàlà mú gbogbo àwọn tó ń ṣiṣẹ́ tí a dẹrù wọlé lórí Olúwa rán mi sí ọ wípé àsìkò ní mọ̀mọ́ ronúpìwàdà torí pé ọjọ́ ń lọ lórúkọ Jésù olùgbàlà ò ní sọ ògo nù mo lóò ní sọ ògo nù màmá mo lóò ògo rẹ̀ ò ní sọnù ògo àwọn ọmọ rẹ̀ ò ní sọnù ò ní farapa ògo rẹ̀ ò ní farapa ọlá rẹ̀ ò ní farapa mo gbàdúrà pé lórúkọ Jésù olùgbàlà ọfà òkùnkùn ò ní bà ọ́ ògo rẹ̀ àní jẹ ọ́ máyé Jésù Kristi Olúwa wa gbọ́ olùgbọ́ ẹja lọ wo ohun tó ṣẹlẹ̀ nínú ìpàdé ọwọ́ agbára rẹ̀ tí ọ̀sẹ̀ tó kọjá mo gbàdúrà pé lẹ̀kùn àánú kò ní tì mọ́ God bless you.
ṣe sí ọmọ ìlara láti fi àmì sí lára láti fi àmì ayé sí lára láti fi àmì ikú sí lára. Fún ẹ̀jẹ̀ Jésù sí lórí. Holy Spirit, Holy Spirit, Holy Spirit, Holy Spirit, Holy Spirit. Go, 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 go. That's for the last time. I deliver you now in the mighty name of Jesus. One, two, go. One to go. One to go. One to go. Out. Out. Your time is up. Your time is up. Your time is up. I destroy your crown. I destroy your crown. I destroy your reign. Time is up. Leave this body now. Leave this body now and come back no more. One, let her enjoy her life. Let her enjoy the glory of God in her life. So ẹ̀yin ará alẹ́ ẹ máa káàbọ̀ padà bàbá mo kí yín pé ẹ kú iṣẹ́ Olúwa sá. ẹ máa ṣe olóòtú. ẹ sì kó ohun láti ẹ̀kan bàbá. ẹ ṣe. tọ́ bàbá wòlíì ẹ sọ̀rọ̀ ń pa ògo mi gbọ́dọ̀ ké. ó gbọ́dọ̀ ké ògo rẹ gbọ́dọ̀ ké. tọ́ àmín yẹn tó fẹ́ẹ́ nu bá nípa ọ̀rọ̀ síbí bàbá wòlíì ẹ sọ̀rọ̀ nípa pé síbí yìí ó pín sọ́dọ̀ mẹ́ta ẹ fẹ́ẹ́ nu báńkọ̀ kan bàbá ó ra ọ̀rọ̀ síbí yìí ó sì jẹ́ àdìtú fún mi bàbá torí ohun tá a bá dè tá a rí tún náà là ń pè ládìtú bàbá ò lè sàbí ìbá ní kí n bí yín kí ni bó lẹ ti gba àkórí ọ̀rọ̀ síbí yìí gan sa. Olúwa ló bá mi sọ̀rọ̀ ìran ńlá ni sà wípé orí ọwọ́ yẹn tó mú síbí dání Olúwa wa sọ kí ni ìtumọ̀ síbí Olúwa sọ fún mi pé ọ̀pọ̀lọpọ̀ ló ń jẹ oúnjẹ tí ò tẹ́ lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ ló ń gbé ìgbé ayé ìnira ọ̀pọ̀lọpọ̀ ló wà bí aláìsí tó jẹ́ pé oúnjẹ tó ń jẹ kì í ṣe ohun tó yẹ kó jẹ ọ̀pọ̀lọpọ̀ lòkùnkùn ti bà iṣẹ́ ọwọ́ rẹ̀ jẹ́ Olúwa wa sọ fún mi ṣíbí yẹn ẹ̀yin náà wo ṣíbí kàtígórì mẹ́ta ni ṣíbí wà a ní ṣíbí panda a ní ṣíbí aláàárín a ní ṣíbí tó jẹ́ gidi kò sí ẹni tó fẹ́ jẹun tó lè fọwọ́ jẹun láì jẹ́ kó ní ṣíbí o fẹ́ jẹ ráìsì o ti gbé abọ́ ráìsì dání o ò lè fọwọ́ jẹ bó ti wù kó tálákà tó kó ti wù kó jẹ olówó tó ṣíbí ló lò ṣíbí olówó ó yàtọ̀ síbi tálákà bẹ́ẹ̀ ni sà ṣíbí olówó ó yàtọ̀ síbi tálákà torí náà àwa categorize ẹ̀ oúnjẹ tó lówó oúnjẹ kọ́ ni tálákà ń jẹun àrí tálákà tó jẹ́ pé àkàn máa lọ àkàn ra àgbàdo jẹ yànyànyànyàn ó bá tiẹ̀ lọ adẹ̀já fi ọwọ́ tàlẹ́ olówó ò lè jẹ oúnjẹ ìyà bẹ́ẹ̀ àrùn mi sí ọ wípé oúnjẹ ìyà tó ń jẹ o tó gẹ o Ọlọ́run fẹ́ gbé ògo rẹ̀ sókè ògo rẹ̀ fẹ́ kẹ́ o fẹ́ bá ọba jẹun bẹ́ẹ̀ lórí o. tọ́ bàbá wò lé mi bá ní kí n gbìyànjú sà ó dà ọ̀rọ̀ síbí yìí ǹjẹ́ gbogbo alẹ́tọ̀ sí ọ̀rọ̀ síbí yìí sà. gbogbo ènìyàn tó ń gbọ́ mi ó wà nílé mo fẹ́ kó connect pẹ̀lú program yìí mo fẹ́ kó connect wa mo gbàdúrà pé lórúkọ Jésù ìṣẹ̀lẹ̀ ìyanu tuntun contract tuntun tó gbà lẹ́yìn àdúrà tòní lẹ́yìn wàásù tèní tí ó yí ayé rẹ padà lórúkọ Jésù ó yá lọ gbà. àmín. ìbùkún Ọlọ́run Olódùmarè èyí tí ò ní wàhálà nínú tí ó gbà tí ilẹ̀kùn àánú ó fi ṣí fún ọ lórúkọ Jésù ó yá lọ gbà. abọ́ oúnjẹ rẹ tó wà lọ́wọ́ òkùnkùn Olúwa jágbà fún ọ bẹ́ẹ̀ lórí lórúkọ Jésù. àmín. ọ̀dà ẹ̀yin ará alẹ́ nọ́mbà bàbá wòlíì rèé bí ẹ bá fẹ́ pọ̀ lẹ́yìn tuntun ní bí ẹ bá ti yọ̀ǹda wọn tó ń fi tuntun ní aláǹfààní àti pé bàbá wòlíì láti bẹ̀rẹ̀ òkun lọ́wọ́ wọn bóyá ẹ̀bẹ̀ àdúrà nàbí kánsẹ́lìn àbẹ̀rẹ̀ tẹ̀fẹ́ mọ̀ nípa ìpàdé àdúrà ọwọ́ agbára rẹ̀ nọ́mbà náà rèé 080 34 73 87 93 08034 73 87 93 ní nọ́mbà tí ẹ láǹfààní láti fi bá bàbá wòlíì sọ̀rọ̀ ẹ̀yẹn Prophet James Àyànfẹ́ Ayọ̀délé tí gbogbo yín pè ní bàbá ọwọ́ agbára rẹ̀ ó dà bàbá wòlíì sá ní gbólóhùn nǹkan ẹ jẹ́ ká ṣe àwọn olùgbọ́ létí bàbá lórí ọ̀rọ̀ rẹ̀ májẹ̀mú eléyìí tí à ń bá bọ̀ láti gbé ọwọ́ Mósè sókè bàbá ẹ jẹ́ ká ṣe wọn létí inú sà. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí olóòtú bàbá ọ̀rẹ́ májẹ̀mú ti ń sèso rere Olúwa ó ṣeun àwọn ọmọ Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ń dá sí kélé kì í ṣe ohun tó yẹ kó jẹ́ ohun tó le láti ìwọ náà láti mú díẹ̀ nínú ohun tó ní láti fi ran iṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́ òun ni ọ̀rẹ́ ìwà fún ẹ̀ẹ̀kan lóṣù la sì ń gbà torí náà mo bẹ̀ ọ́ nítorí Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe birthday sáfilé pọtí apá màlúù mẹ́ta apá mẹ́rin ẹ̀mí ní kò dára ṣùgbọ́n nínú tó ń ṣe yẹn
ó ṣe fi gbé iṣẹ́ ọlọ́run lárugẹ ó ṣe ran ọlọ́run lọ́wọ́ kó ran iṣẹ́ ìránṣẹ́ yẹn lọ́wọ́ kó lè káàkiri gbogbo àgbáyé lórúkọ Jésù bó ṣe ń ṣe ìdùnnú ọlọ́run àjẹtìẹ gbogbo àwọn tó ti ń ṣe ní káàkiri gbogbo àgbáyé mo gbàdúrà lórúkọ Jésù ọfà òkùnkùn ní báyìí ẹ̀yin náà ẹ máa ga sí ni lórúkọ Jésù ọlá yín ò ní relẹ̀ Jésù Olúwa wa. àmín ètò ẹ ṣeun bàbá ìpàdé àdúrà ọwọ́ agbára ẹ̀ tó ń bọ̀ yín bàbá wòlíì onígbàlà àgbàtà àfẹ̀rìn àbí bò láti ṣe. ohun tí Olúwa bá mi sọ òní lórí ògo àwọn ọmọ wa bàbá tó ń gbọ́ mi wò mí dáadáa màmá mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó fi program yìí ṣe tí wọ́n ti di partner tó yẹ pé gbogbo ìgbà náà ń wò Olúwa ní kí n sọ fún ọ wípé ògo ọmọ rẹ gbọ́dọ̀ ké ògo àwọn ọmọ tó bí yẹn á ju ògo tiẹ̀ lọ ọlá àwọn á pọ̀ sí débi tí ìwọ náà fọkàn rẹ balẹ̀ pé oh God I thank you. torí náà ọ̀sẹ̀ tó ń bọ̀ ti Wednesday tó ọjọ́ àánú tó ń bọ̀ gbẹ̀gẹ̀dẹ̀ gbiná ògo ọmọ rẹ gbọ́dọ̀ fọhùn ayé ò gbọ́dọ̀ rí wọn lò ògo wọn ò gbọ́dọ̀ di dédédédé bẹ́ẹ̀ lolúwa wí o. tí bàbá wò ní kó tó di pé a máa yọ̀dá yín di ìjọ mẹ́jọ bàbá nípa ọ̀rọ̀ síbi tí ẹ̀ sọ̀rọ̀ ń parẹ́ yìí bàbá wa ń bọ̀ sí ìpàdé àdúrà yìí ṣé síbi oníkẹ́ni kámúlẹ́wọ̀n àbí síbi onírin bàbá ẹ̀. onírin ni oníkẹ́ oníṣẹ́ ṣe ìyẹn ò ṣe síbi àdìtú lélẹ̀ jẹ́ àfihàn wòlíì ni ọ̀rọ̀ ńlá ni mo gbàdúrà pé abọ́ oúnjẹ rẹ ayé ò ní jagun ibi oúnjẹ rẹ ti ń wá òkùnkùn ní dìbà ibi tí ayé rò pé wọ́n gbà ọlọ́run lòun ó di fún wọn ọlọ́run á dìpa fún wọn ìwọ náà wàá wá máa ṣe bí ọba ọlọ́run ìbùkún á wá máa rìn ọ́ lọ́wọ́ lórúkọ Jésù ò ní relẹ̀ abọ́ oúnjẹ rẹ ọ̀tá ò ní gbà lọ. àmín ẹ ṣeun bàbá wòlíì tó ẹ̀yin ara lẹ́kọ̀ọ́ tí wọ́n ti lóhùn ó jẹ́ ọjọ́ Wednesday tó ń bọ̀ yìí káfọ̀yọ̀ pàdé ní ìjọ Temple of Fire and Miracle Ministry Takoti Jésù tó wà ní nọ́mbà 21-23 ládùúgbò Olúyẹmí ìyẹn ní Yaba l'Ondo City Ondo State Nàìjíríà bẹ́ẹ̀ nínú ìjọ Takoti Jésù ẹ dákun ìpàdé àdúrà tó ń bọ̀ yìí ò lágbára pọ̀ ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ bàbá wọn sọ kò ń jáde bẹ́ẹ̀ láì máa ṣe ọ̀rọ̀ síbí àlìtún ńlá ni. bàbá wòlíì kó tó di pé àmọ̀ yọ̀nà ìdíjọ́ mọ́jọ bàbá ní gbólóhùn kan ẹ bá ń ṣí gbogbo àwọn tí ń gbọ́ wa létí inú nípa ọ̀rọ̀ síbí nítorí pé kọ́ni ìdarapọ̀ mọ́ ìpàdé àdúrà tí ń bọ̀ lọ́nà yìí. gbogbo àwọn tó ń wò mí tó ń gbọ́ mi kedere distance it's not a barrier ibikíbi tó wà kò jìnnà ẹja pàdé Kristi Jésù mo gbàdúrà pé lórúkọ Jésù ayé oúnjẹ rẹ ayé ò ní gbà. àmín ó dáa aago 9 sí aago 12 lọ́jọ́ Wednesday tí ń bọ̀ yìí là á pàdé nínú gbọ̀ngàn àdúrà ọwọ́ agbára rẹ̀ nínú ìjọ Temple of Fire and Miracle Ministry Takoti Jésù bẹ́ẹ̀ ni ẹ má dàgùn lá ìbálẹ̀ tí ń bọ̀ ẹ mú yàn lọ́wọ́ bẹ́ẹ̀ bá ń bọ̀ bàbá wòlíì ọjọ́ wa ti ń lọ ó ti yá ẹ sọ́yìn fún wa kà máa bọ̀. ẹ̀mí àwọn wòlíì Ọlọ́run Ísírẹ́lì mo nawọ́ mi sí gbogbo ojú tó ń wò mí látòní lọ àánú Ọlọ́run kó gbé ọ dìde gbogbo ibi tí oúnjẹ yẹn ti ń wá gbogbo iṣẹ́ rẹ gbogbo àwọn ọ̀tẹ̀ tí òkùnkùn dì níbi iṣẹ́ yẹn lórúkọ Jésù Olúwa tú Olúwa máa tú ìpàdé ibi tí wọ́n ti ṣe nípa rẹ wípé ayọ̀ níṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ náà níṣẹ́ rẹ ti ní wàhálà nínú ọ̀pọ̀lọpọ̀ níṣẹ́ rẹ ti ní ìdojúkọ mo gbàdúrà Olúwa dá iṣẹ́ náà padà ilẹ̀kùn àánú tuntun kó ṣí fún yín ó ti rí bẹ́ẹ̀ Jésù Kristi Olúwa wa. àmín ní orúkọ Jésù tó ẹ ṣe bàbá àti yọ̀ǹda bàbá wòlíì inú ẹ máa pè wọ́n báyìí sórí nọ́mbà yìí 08034738793 àpàdé ìjọmọjọ bólú àbáyé tí èdè lórí ètò ìbákan náà ó dà ẹ jẹ́ kí n máa fò ní ṣe lọ níbi nìyí máa fi ẹnu ọ̀rọ̀ tó ní jóná sí bẹ́ẹ̀ ni àpàdé ní ìjọmọjọ gẹ́gẹ́ bí atọ́kùn ètò yìí ẹni máa pé ẹni lóhùn mi ò jọ mí ẹni jọ mí kò sì lóhùn mi ọ̀tọ̀lójú ẹ má fi wọn wẹ́ra wọn yọra wọn Ológunde Micheal ló kọ́ mi tí gbogbo yín pè ní Mike Wonder àpàdé ìjọmọjọ ẹ kó sí mi ò ní o ẹsìnkú kalẹ̀ àlàáfíà ló àpò ìfàyè wálẹ̀ ó dàbọ̀ shalom. ọwọ́ agbára tó fi gbé bàbá lọ láàárọ̀ ọwọ́ agbára tó fi gbé Àkàndé lẹ́yìn ọwọ́ agbára tó fi ti Takoti Jésù ọwọ́ agbára gbé ayé mi dìde. ọwọ́ agbára Ọlọ́run dé láti tú
àwọn òǹdè sílẹ̀ láti gbàlà láti wòsàn àti láti fà ó dìde kúrò nínú ipò òṣì àgàn àìní àìríṣe àti àìlè dá nǹkan rẹ̀ ṣe nínú ìpàdé àdúrà tó gbóná girigiri tákòrí rẹ̀ ń jẹ́ ọwọ́ agbára rẹ̀ his mighty hand nínú ìjọ temple of fire miracle ministry aka takuti jésù tó wà ní nọ́mbà 2223 ìlú yẹmi street yaba ondo city níbi tí ọlọ́run ti ń lo ikọ̀ rẹ̀ prophet james àyànfẹ́ ayọ̀délé fábẹ́kú láti fàdúrà fógun ayé rẹ̀ tútù pàdé bàbá wa wòlíì prophet james àyànfẹ́ ayọ̀délé lórí ìkànnì KAFTAN TV yorùbá Startimes channel 132 DTT tàbí 482 DTH ní gbogbo ọjọ́ ìsinmi sunday láago 6 ìrọ̀lẹ́ fún àlàyé ẹ pè sórí 08034738793 ọwọ́ agbára rẹ̀ ti ìjọ temple of fire and miracle ministry tọ̀sẹ̀ yìí yóò tún lágbára jù.